kálukú náà ń jẹ ayín nù ẹ mọ tẹ̀sí bí n bá wá ṣẹlẹ̀ wọ́n ní àsìsọ kò tó àsìgbọ́ pé ọlọ́run má jẹ́ ká sì sọ ọlọ́run má jẹ́ kí ẹ̀sìn wọ́n sì wá gbọ́ bí n bá wá ṣẹlẹ̀ táwọn bá wá ré táwọn mú bẹ̀ lọ́wọ́ wọ́n ní ẹ̀yìn ọba dé fíyà fáwọn àwọn tó dààmú bẹ́ẹ̀ ní ọba dé èèyàn láyé yóò jẹ èèyàn bí wọ́n bá fẹ́ yọ kẹ́yìn sọ́lọ́run ọ̀rọ̀ àtúnwájáde àtúnsọ ẹ̀rí bẹ́ẹ̀ náà pọ̀ ọ̀rẹ́ àmọ́kù nǹkan mi jẹ́ gbogbo ẹ̀yin tí ló bá ń bí o tọ́ pé èmi náà lẹ́ ń gbìjà yìí pé àgbàfẹ́ẹ̀sì kò yẹ kó wí bẹ́ẹ̀ ibi àgbàfẹ́ẹ̀sì o kò yẹ ká àgbàfẹ́ẹ̀sì kó wí adúrú tó tó léye mo á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wí iṣẹ́ mo á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ mo kò jẹ èyí tó bá jẹ́sẹ̀ ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yin náà ẹ foríjì mi ẹ jára nǹkan mi ẹ já. Assalamu alaikum warahmatullah. Masha Allah, Allahu akbar. Ẹ̀rí báyìí, bàbá mufti ti ṣe ń tó yẹ kí wọ́n ṣe. Wọ́n jẹ́ nìkankan ní apology. Ẹnikẹ́nìkan foríjì wọn, wallahi wọn jẹ́ nìkankan. Kò sẹ́nìkan tó lè foríjì wọn lórí tí wọ́n ṣe, kò sẹ́ni tí wọ́n ṣẹ̀. Bí yẹn bá nígbà náà pé wọ́n tọrọ àforíjì lọ́wọ́ wọn orí rẹ̀ dàrú. Nọ́mà nǹkan tó yẹ kó ṣe wọ́n ti ṣe òun, tiwa ti ọkọ̀ mẹ́ kò sí tó kù mọ́. Ẹlẹ́kẹ̀ẹ́ níbẹ̀ ni pé ní ẹni tí wọ́n ń lo ọ̀rọ̀ wọn against wọn kọjá wọ́n bẹ́ẹ̀ bùkátà ti bíyá. Ẹni tí ń lò tó nígbà náà tó kọ́ àbáwọn nù ní àwọn tó ní ká máa wáyé nù ní lẹ́rìí mọ́ báyìí wọ́n lọ́rọ̀ wọn ò rí bí àwọn ti kó jẹ gbọ́ subhanahu bó ṣe tóun ọ̀dà mo kó nǹkan mi jẹ kí ló tún kù kò sí mọ̀nà ńbẹ̀ mọ́nù ní kó kó ń di rẹ̀ kò sọ̀rọ̀ ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wọ́n lẹ́nu ló gbé àwọn ọlọ́run ló là níyàn ìyún ọ̀kan wa mọ́ ìbọn tí wọ́n ṣe yìí ga púpọ̀ ó sì tóbi ẹni tí máa ṣe bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run ni láàrin Musa àti Fìràwọn ní pé ní wọ́n fàáltà tákàlẹ̀ tí fàáltà ìwà àpàyàn tó wo tún ṣe tán nínú kèfèrí lọ́wọ́ kí ni Musa wí fàáltùwà mo ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ wà á nà mìnà dọ̀ọ̀lìn mo wà ní ẹni àánú Allahu akbar kò lóhun ò ṣe àwọn sálàf tó lọ́nà bá kí wọ́n wá jẹ́ tó wá pọ̀ nírú nǹkan báyìí gan jẹ́ fún ọlápẹ̀júwe méjì afáta pé ní Yahya ibn Sa'id al-Qattan rahimahullahu ta'ala lọ́dọ̀ afá Sufyanu Thawri níjọ́ kan afá Sufyanu ka hadithi ni afá kí ni afá yá ni pé àfáàwà ẹkọsẹ̀ ń bẹ̀ wọn o ẹgbọ́ ẹkọsẹ̀ ń bẹ̀ wọn o àfáà níbo ni báyìí ní ó tọ́ ló sọ àfáàwà Imam Sakhawi wọ́n ní ẹwù nǹkan o làbárì yìí inú tó kó sínú Ayyiduddin Thawri yìí ó túmọ̀ sí pé ní Thawri tóbi lẹ́sìn pípọ̀ mufti náà tóbi lẹ́sìn o kọ́lọ̀ mọ́ bá tí wọ́n jẹ́ o kọ́lọ̀ bá tún wọn ṣe jù báyìí lọ kọ́lọ̀ bá wọn dúró dédé wa tawadu'ihi ìtẹríba ń bẹ lára Thawri ń bẹ lára mufti náà wa insafihi Thawri ó ní dédé àbí mufti náà ní wàhálà èyí bá wọn lórí ẹlẹ́kejì òun náà ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àfáàwà Yahya ibn Qattan rahimahullahu ta'ala afálifàlásù ló ń sọ̀rọ̀ yìí afáàka hadith ń dọ́kan afáànù ibn Muslim ló bá ní pé afáàwà kí ní yóò rí báyìí afáà Yahya padà wá jáde rẹ̀ tó in tó sọ ohun bẹ́ẹ̀ ló ṣe rí o in sì bẹ́ẹ̀ lọ́n kí n wí nǹkan mí àfi déédéé tí afáànù ibn Muslim sọ Imam Zahabi ní hakadha kana al-ulama báwọn ní mímọ̀ ṣe rínú ìwọ náà tó ti dẹ́ nǹkankan tó ti dá nǹkankan o wo bí tí wọ́n wà sírù nǹkan báyìí tó ẹkùn táwọn pè ọ́ sákèsí bá ọmọ yìí ò ní jùlẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà ò ní padà ń di rẹ̀ Imam Zahabi ní pé à ń bẹ Ọlọ́run kọ́lọ̀ mọ́jà wà jìnà kó ń bi táwọn ẹni yìí wà ká mọ̀ takété sí wọn à sì ń pèpè sí di aashatu hadha al-khuluq an-nabil ìbálò tó dáa pẹ̀lú rúwà gíga yìí wa isha'atihi kalima spread e káàkiri ọ̀rọ̀ tá wa no lè rí bẹ́ẹ̀ o wallahi wa gíga ìwé en tó ga ìwé en tó tóbi ìwé en tesin pàtàkì jù lọ ona ni ru wa yìí àtún wa bẹ̀rẹ̀ kó dá lè sá kó nbi ká máa takú tin tá bá sọ in tá bá ṣe láìdá àbí ká máa rí bí tá bá dé yìí bí tá tóbi dé yìí bí mufti bá wọn ṣe ìlànà tí wọ́n mọ̀rọ̀ sọ tán mú yan fún rodu tá bá dó lórí ẹ̀ leni a lè pa wọ́n kò sẹ́ni tí ó mú kò sí a mọ̀ sọ́jú bẹ́ẹ̀ àní sọ́jú bẹ́ẹ̀ náà lọ ẹni tí wọ́n sọ torí Ọlọ́run yóò gbẹ̀san ẹni tí ń sọ torí inú níbí ni òun náà déwájú Ọlọ́run gbẹ̀san bí mufti bá gbẹ̀san ẹ̀ṣẹ̀ ipe wọ́n sọ tí ò dá tí wọ́n padà ń di rẹ̀ nu o ẹni tóun náà bá ń sọ kìíta ìsọkọ́ bàjẹ́ ìsọ ọjà òun náà gbẹ̀san níwájú Ọlọ́run ẹni tí bá sọ torí ẹ̀sìn kọ́ òun náà gbẹ̀san àwa bèèlè mufti ti sọ pé kí ni o àwọn sọ bẹ́ẹ̀ mọ́ nínú pé èyàn rí ìpínyàn tóbi jẹ̀sìn Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run bá àmọ́dọ́rọ̀ dáadáa kọ́nà kọ́ sàánú gbọ́ wọn náà lápapọ̀ kọ́ wọlé kẹlẹ́mẹ́ la ilaha illallah so kò ní jù báwọn náà lọ lọ́wọ́ gbẹ̀yìn wá ní pé ní ìwọ náà jákèmọ́lù
àtàntọ́ bá tún dàbí rẹ̀ bẹ̀ wọ ládàásà lẹ́sà torí pé títí ẹ̀ náà pọ̀ tèmi náà bẹ́ẹ̀ o èmi ti yọ tèmi báyìí nísìnyí ìwọ náà wàá wò ọ̀sọ̀rọ̀ ń pa àkàrà kéńgbé ọ̀sọ̀rọ̀ pọ̀ ọlọ́fẹ̀yìntì àwọn àjẹ́ bákan náà ó tún sọ ń pa òkúta òkúta ẹdun àrá àtàwọn bẹ́ẹ̀ lọ ṣé wọn náà wàá túbà wò ní túbà torí kò sínú ẹ̀sìn Ọlọ́run ìwọ tó fẹ̀yìntì àjẹun tún wá wọ́ọ̀sì ó lágbájú rọ̀rọ̀ tí mufti sọ̀rọ̀ mufti ti wá yọwọ́ kú ń bẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ fún wọn o ipò gíga tí wọ́n wà yìí ọlọ́mọ gbé wọn ṣubú o a máa bẹ Ọlọ́run fún wọn nígbà tá a ti gbà wọ́n sákèjì tí wọ́n ti gbà wàláhì ó túmọ̀ sí kí wọ́n tóbi inú ẹ̀sìn ní kọ́lọ́ba fún wọn ní àlékún ìdúró déédéé ẹ̀sìn jù báyìí lọ kó fáwọn náà o kọ́mọ yẹ̀ wá lẹ́sẹ̀. Assalamu alaikum warahmatullah.